òfin yóò wà fún orò náà ìyá ń ṣe ọdún ni ó wọ eré òfin pé ọmọ kan má kọjá rẹ̀ ọmọ kan má pèrè kí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ́mọ kan bá mọtí abá yó ó sùn sínú ilé rẹ̀ lọ́bàjó dé abánisọdún lọ nítorí ètùtù lọ fún ṣe ètùtù ọ̀sìn gbọ́dọ̀ bàjẹ́ ọmọ yìí ó bá dé abátọ́ sọ pé òun mọ̀ ṣẹ́yìn yìí mọ̀ gbẹ́sẹ̀ yóò sílé ni abá gbọ́ ọmọ náà bá lọ kàn ọwọ́ ìjọba làmọ́ gbọ́ ọmọ náà sí ó ti dìgbò ìyá bá ṣèdè tàdógún ọmọ náà tó jáde ìyẹn síbẹ̀ elékejì òfin ọ̀tọ̀ọ̀tọ̀ wà gbogbo àwọn yóò gba àgàdàgídí sinapu rẹ̀ yẹn ń lù káàkiri ìlú pápátá asòfin rẹ̀ ìyóró ń ké nẹ ìyá àgàdàgídí ń dáhùn ìyá bàbá ń ké nẹ ìyẹn fún lù kiri àbáwọn iṣẹ́ èṣù wọn ń gbé sínú aṣẹ́gbàṣẹ́gbọ̀n tẹ̀mílẹ̀ náà láti yè ní lọ láti ibi agogo gbé wọ̀ ẹsẹ̀ yìí ó dúró pápátá yóò nìkan gbọ́dọ̀ tó pílẹ̀ rẹ̀ ìdàbà ní mọ́ pílẹ̀ ìdàbà aláparun ìdàbà ẹlẹ́nu òfo wọn mọ lù kiri bọ́bọ́ wù wọn àwọn gàdàgídí kì í dáhùn àárín ọdún kọ̀ṣọ́ tó bá di pé gàdàgídí bá ń dáhùn abá ní ọ̀lú náà lù à ń jẹ́ ìbí hùn yá ń ṣe lọ́jẹ́ à ń tọ́ ń fùlù náà ìwọ̀ jẹ́ lọ́jẹ́ ìtorí bá gàdàgídí bá dáhùn yẹn jẹ́ pé olóyè kan lọ́sẹ̀ lè fún wọn jáde àárín ọdún olóyè ọ̀bá ìṣẹ́ ní pé ọ̀rọ̀ gàdàgídí oró lè ké orù bóyá wọn ń ṣètùtù kan bóyá wọn ṣe igúbí kan lóró má gbèrè ẹgbò oró lè ké àmọ́ fọ́gàdàgídí ọdún jáde á dáhùn àárín ọdún kọ̀yá a sì gbẹ́dọ̀ rí mọ́ a sì òfin rẹ̀ sẹ́yìn torí pé bàbá má ṣọ́ ọ̀làjú náà má gbàbẹ lọ ká má làjú gbàbẹ lọ ọmọ ya wá sì ti kọ̀ fún yọ̀ bá ti gbọ́ mẹ́ta lọ́pín sí pé kó mọ̀ retí pé wọ́n ń bọ̀ ọmọ náà hùn ìhun ọba sọ fún bí ọba dé abá perúkọ ọmọ náà bá sọ ọbẹ̀ kí náà ṣẹlẹ̀ sọmọ náà torí tutù lọ fún ṣe torí ayé sẹ́yìn àbọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ náà mọ́ nìkan sẹ́yìn wọ́n lè pèrè àwọn kó gùn ń bọ̀ àwọn máa sunlé olúwa máa sọ̀nà olúwa rẹ̀ oníkan tó sunlé oníkan òrọ̀ wọ́n ló mọ ojú yòó pọ́n nígbà yẹn wọn mọ̀lẹ́ wọn dojú ìjà kọ́wọ́ wá lọ àwọn ló mọ rẹ́mù yé akọ ojú àmọ́ èyí nísẹ̀yìn adúpẹ́ pé orò ló jàre.